mọ́mì bá pè mí níjọ́ kejì mo ṣe múra ńbẹ̀ wípé sígbà tí mo wà ńbẹ̀ ṣé òun pọ̀ mi àti Pastor Peter pọ̀? Mo ní òun kò pa papọ̀ torí èmi mọ irú ọmọ tí mo jẹ́. So àwọn náà mo rò bóyá mọ́mì náà mọ̀ sọ pé Pastor Peter kú níyàwó ńlé. Tí n bá seduce Pastor Peter tá bá jọ lájọṣepọ̀ bóyá wọ́n lè fẹ́ mi. Àṣé nǹkan tí mọ́mì rò nìyẹn. Àbí kí ná rò dé bẹ́ẹ̀ tó fi bi mí léèrè pé kí ṣé èmi àti Pastor Peter ṣáà lájọṣepọ̀? Mo ní Pastor Peter bíi ti báwo? Àjọṣepọ̀ bíi ti báwo? Wọ́n ní bẹ́ẹ̀ ni o. Wọ́n ní bàbá ọmọ yẹn ti gbà wípé ó ti fọlọ́pàá gbé ìyàwó ẹ̀ náà pé Pastor Peter woman yẹn ò mọ̀ pé ọkọ òun ó ti hack nọ́mbà òun bó ṣe ń pe Pastor Peter ni ọkọ ẹ̀ ń gbọ́. Torí ọkọ ẹ̀ náà rí pé ìrìn lemọ́lemọ́ rẹ̀ ní church ó ti pọ̀. So ọkọ ẹ̀ ti hack nọ́mbà ẹ̀. So ọkọ ò mọ̀ wípé ọkọ ti mọ̀ pé Pastor Peter ń bá lájọṣepọ̀. But ọkọ mọ̀ pé Pastor Peter ló fún ọmọ òun lóyún. Ìgbà tọ́kọ wá mọ̀ pé ìgbà tí wọ́n tó ń sọ̀rọ̀ kó wá listen gbọ́. Ó wá gbọ́ pé ọ̀dọ̀ ìyàdọ̀ ọmọ ní àbí nǹkan. So ó wá gbọ́ pé Pastor Peter ó ń bá ìyá ẹ̀ lájọṣepọ̀ bí ọkọ ṣe fly up nìyẹn pé so boyfriend ló fún ọmọ òun lóyún. Ẹ ti kó HIV ran ọmọ òun. Àtiwọ́ àtọmọ ẹ̀ àti Pastor Peter àtiwọ́ àtọmọ òun ò fẹ́ rí mọ́nú ayé òun. Àmọ́ kó tó lọ òun á fi ṣẹ̀sìn church yẹn. Pastor Peter yẹn òun á fi ṣẹ̀sìn. Ọkọ dẹ̀ record gbogbo bó ti ń sọ̀rọ̀. Ọkọ ti hack WhatsApp ìyàwó ẹ̀ bí bọ́kọ ṣe wá sí church yẹn tó mú ọlọ́pàá dání tó wá rojọ́ fún wọn church níbi tí wọ́n ti ń ṣe Monday Bible study lórí Sunday la lọ lodge. Monday náà ni kíní ṣẹlẹ̀. Wọ́n ṣàní pé bí wọ́n ti ń ṣe Bible study lọ́wọ́ ni ọkọ ti wá parọ́ lé wọn lórí. Èmi dẹ̀ wà ní hòtẹ́ẹ̀lì tèmi rò pé ká lọ wo ọjọ́ méjì wá tán ká tó lọ. So èmi à ń clear ọmọ tó dàbí ilé olùkọ́ yẹn òun náà lọ́kọ sílé. Ó lọ́kọ sílé so ó lọ lé ọkọ ẹ̀. Ó lọ́kọ sílé torí tílẹ̀ fi mọ́ báyìí ní kọ́ọ̀lù ṣe ń wọ message ṣe ń wọlé. Ẹni pé lórí burúkú ojú ti lọ kó ṣe lọ àbí ó gbọ́mọ sílẹ̀. So that means pé lady yẹn lọ́mọ ńlé. So ó ṣáà ti àárọ̀ ní àbílẹ̀ ṣe mọ́ lòun ti jí lọ. Àmọ́ èmi ò tí ì lọ. Pastor Peter àwọn sì ń bẹ̀ mí pé kí n má bínú kò rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kó tiẹ̀ wò mí kó tiẹ̀ fọwọ́ kàn mí mọ́ láyé mi. Mo jẹ̀ ṣe ń wo bọ̀bọ́ yẹn. So ní wọ́n á pè mí pé ọkọ ẹ̀ ti pariwo àwọn ní káwọn wá pè mí pé kódà báwọn ṣe mú un pariwo ọkọ woman yẹn ló wà ńbẹ̀ o pé woman yẹn ní HIV. Woman yẹn náà ti rojọ́ pé òun àti Pastor Peter àwọn ló ń bá wọn lájọṣepọ̀ pé kíní kan mo ní Pastor Peter o HIV mo ti kọ́ ti fóònù yẹn. Pastor Peter ṣe ti gbọ́ ṣé lórí burúkú ni yín ṣé pẹ̀lú HIV ẹ ti báyé òun jẹ́ bí mo ṣe ń wò yín àtẹ̀yìn àtẹ̀mí hospital àjọ lọ báyìí báwọn ṣe gbéra nìyẹn àwọn bá ti dé hospital. Nígbà táwọn dé hospital làwọn bá débẹ̀ wọ́n bá ṣe test fún Pastor P. Ọmọ yìí ò ní máa ní crisis apá. Wọ́n ṣe test fún Pastor P tán. Àǹtí ṣeun Pastor P is HIV positive. Pastor P is HIV positive. Wọ́n ṣe fóun wọ́n ní òun ò ní HIV àmọ́ kóun padà wá lẹ́yìn oṣù mẹ́fà. Wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta kóun wá lẹ́yìn náà kan tó wá lẹ́yìn oṣù mẹ́fà. Bóun ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Àǹtí ṣeun bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n wá sọ fún yín àǹtí ṣeun. Oṣù mẹ́fà yẹn ò tí ì pé báyìí. Bí mo ṣe ní pé tí ẹ bá ní àgbo HIV tí èèyàn lè lò tó lè pa fáírọ́ọ̀sì tí ò tí ì pẹ́ lára èèyàn mi tí lọ ṣe tóṣù mẹ́ta o wọ́n ní mi ò ní o mo ṣe ń retí tóṣù mẹ́fà o. Àǹtí ṣeun ẹ jẹ́ kí n sọ ìgbé ayé tí mo ti gbé. Bí mo yín bá yín sọ̀rọ̀ ní ìsìn I'm just 32 years old o. Mo fẹ́ lọ pé 33. Ìgbé ayé tí mo ti gbé ó tó di wípé mo pàdé Pastor P. Mo jẹ́ obìnrin kan tó jẹ́ pé mo ètò kúrò ní lábẹ́ ọ̀dọ̀ mọ́mì mi. Mo ètò kúrò ní mi last born mọ́mì mi. So mo ètò kúrò nílé. Àní bàbá mọ́. A máa ń kiri ọjà ni. Ìgbà tó yá ni mo rí àǹtí kan tó ní pé a máa mú wa lọ sékòó ká lọ ṣiṣẹ́ lÉkòó bí mo ṣe tẹ̀lé wọn lọ nìyẹn. Àǹtí ṣeun nígbà tá a máa débẹ̀ iṣẹ́ beer parlour ni. Iṣẹ́ beer parlour yẹn àǹtí
táwọn ọkùnrin bá dé tó bá láwọn láìkì àwọn àǹtí ló máa gbé àwọn fọkùnrin nígbà tóun dẹ̀ sọ yìí òun ò tí ì mọ ọkùnrin tòun. Ẹ̀yin abiyamọ ẹ má fọmọ yín lẹ̀ fún èèyàn kó lọ máa gbọ́dọ̀ èèyàn tẹ́ ẹ mọ̀ mọ́. Tẹ́ bá fọmọ yín sí ọ̀dọ̀ èèyàn gan ẹ máa wádìí wò báwo lọmọ ẹ̀ ṣe wà ọ̀gbẹ́ tóun sọ yìí òun ò ju 14 years lọ. Àbúrò àǹtí ló jábàálẹ̀ òun tó bá ti bí òun fẹ́yàn tóun bá ti lọ bẹ́ẹ̀ nìyẹn ẹnìyẹn máa ní ó máa fóun ló máa nígbà àǹtí ọmọ tó ti mọkùnrin lòún fẹ́ ọmọ yẹn ò mọkùnrin òun kéde pé òun ti mọkùnrin àwọn ilé máa jìbẹ́ káwọn díjọ ọmọdé mọ kó lọ kú mọ́ àwọn lábẹ́. Ibi bẹ́ẹ̀ palọ̀ àwọn yẹn níbi bẹ̀ àǹtí yẹn ní yàrá méjì síbẹ̀ yàrá méjì yẹn ní wọ́n gbé àwọn ọkùnrin tí máa ń lọ sí short rest pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn pẹ̀lú àwọn ọmọọṣẹ́ tó wà ń bẹ̀ kò sí ọmọọṣẹ́ tó wà ń bẹ̀ tí wọ́n fi short rest pẹ̀lú. Ibẹ̀ àbúrò wọn yẹn ló jábàálẹ̀ òun ó jábàálẹ̀ òun tán àwọn ò fẹ́ ra mọ́ lòun á bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí fóun náà ṣe iṣẹ́ tó àǹtí yẹn ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n láwọn táwọn jọ wà ń bẹ̀ àwọn lé ní 8 beer parlour ni ìṣègùn beer parlour ti ń ṣe é o ilé ìbá ìyá yẹn àǹtí yẹn beer parlour ni àǹtí yẹn ò dẹ̀ bí ọmọ kankan nígbà tí wọ́n ti wà ní secondary school náà ti lọ ṣẹ́yún fún wọn àǹtí yẹn ò bí ọmọ kankan wọn ò dẹ̀ sí nílé ọkọ tó ń fáwọn ṣiṣẹ́ ń bẹ̀ ni. Wọ́n ní àti ibẹ̀ lọ báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan táwọn ṣe yẹn àwọn kà sáṣẹ́wó àwọn kà sí pé mo láìkọ́ ọmọ ṣe yín yẹn gbà fún wọn náà àwọn bá tún délé ní báyìí nírú òbá tó pàwọn yẹn tó àwọn gúrùpù yẹn tó lówó lọ́wọ́ tún wá báyìí àǹtí yẹn tó máa fáwọn fún wọn wípé káwọn máa bá wọn lọ wọn láti ṣe báwọn ṣe bẹ̀rẹ̀ báwọn ṣe ṣe nìyẹn títí táwọn ṣe lóyún gbà kan ìgbà táwọn lóyún àwọn obìnrin tó lóyún gbogbo táàmù yẹn àwọn òkú HIV o táwọn ṣe àwọn obìnrin tó lóyún àǹtí ló máa lọ táwọn ti lọ ṣẹ́yún yẹn lẹ́yìn ìgbà yẹn báyìí àwọn ti já máa ní àwọn fẹ́ nǹkan tó gbà táwọn náà máa láwọn ò fẹ́ nìkan àǹtí ẹ̀ ọ̀bí àwọ̀ tó ń fẹ́ gan ìwọ ni àwọn ènìyàn ń fẹ́ nọ́mbà sùn o wọ́n lè má fọ ẹ̀jú 10,000 lọ wọ́n lè máa fáǹtì 50,000 àwọn yẹn máa dé ọkọ̀ máa ra pepper soup fáǹtì iná wọ́n lè ra pepper soup plate mẹ́rin ta fún wọn mẹ́rin fún wọn owó wọn àǹtí ló máa gbowó ẹ̀ ẹ̀rọ ní kẹ́ fáwọn pepper soup méjì ẹran tó kọ́ mọ́ owó wọn o mo bá wọn kọ́ lẹ́gbẹ̀ẹ́ kan wọn á gbà wọ́n ní bí wọ́n ṣe ṣe ni wọ́n ti ṣiṣẹ́ yẹn fún odidi ọdún 4 gbáko pẹ̀lú wọn tó ń fi pé 17 níjọ́ kan tí ìyàwó wọn wá bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ṣàwá síbẹ̀ àti wọn ni àkọ́ fún mi lẹ̀ tó kó máa ṣẹ́ ń bí pé mo lè jọmọ́ dáadáa ní kíní kan kìíní kó ṣàrí ẹgbẹ́ mi gan mi ti lọ́kọ ẹgbẹ́ mi ti lóyún ní àwọn dùn ní àwọn mo fẹ́ kí n kọ́ṣẹ́ ni mo fẹ́ kí n kọ́ṣẹ́ ni wípé ẹ̀gbọ́n mi nìkan wọ́n pè é ní bó ń ṣe wọ́n ṣe mọ́ wá mú òun nìyẹn ìgbà tó mú ọmọ ìdílé ẹ̀gbọ́n ìgbà tó dé ẹ̀gbọ́n òun ṣe mọ̀ àwọn tó wọ́n máa ń bá wọn sọ wọn láwọn lábẹ́ ò bọ̀ ti bá sùn yẹn báwọn ṣe ṣe nìyẹn ó ní ibi tó wọ́n á ń gbé tó dé ẹ̀gbọ́n òun ẹni yẹn so first born àwọn ló dẹ̀ máa rí ọkọ tó fẹ́ jẹ́ wà òkè fún wọn àbálòsẹ̀ pẹ̀lú ni wọ́n gbé wọ́n fún un síbi iṣẹ́ télọ̀ tó ń ti ń kọ́ télọ̀ òun kọ́ télọ̀ lọ ni wọ́n ṣe wá nígbà tóun kọ́ télọ̀ yẹn ibi tóun ti ń kọ́ télọ̀ yẹn òun bá ọkọ ẹni tó níbẹ̀ ọkọ ọ̀rẹ́ ẹni tó níbẹ̀ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ yẹn máa ń wá ránṣọ lọ́dọ̀ àwọn bóun ṣe bá ọkọ ẹni yẹn sùn nìyẹn ọ̀gá àwọn ló ràn kó lọ gbàṣọ fún bóun ṣe bá ẹni yẹn sùn nìyẹn ọ̀gá àwọn ṣàmọ̀ kó bá sùn ìtújú yẹn ṣáà kó lọ kọ́ṣẹ́ ń bẹ̀ wọ́n ṣàfikún bẹ́ẹ̀ àti òun náà dẹ̀ gbọ́n tí ó ní àwọn ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ nípa àṣàsùn àtijọ́ wọn pọ̀ ju bóun ṣe kúrò lọ́dọ̀ wọn nìyẹn gbà tó ń kúrò òun pàdé bọ̀bọ̀ kan òun náà ń gbọ́dọ̀ ẹ̀ ó sọ pé wàá kọ́ṣẹ́ òun náà máa kọ́ṣẹ́ tó lọ ó ṣe fún síbi iṣẹ́ tó lọ nìyẹn tóun kọ́ṣẹ́ tó lọ ó dà ti ṣeun bọ̀bọ̀ ìtúnú ara machine fún òun tọ́ ẹ̀ fún òun nítorí pé ó rí pé òun ò lè mú ara dúró ní àárín ìṣẹ́jú kan kí ara òun má dìde bọ̀bọ̀ ìwà tún ṣe kí ni ó lọ ra tọ́ ì fún òun kóun lè máa fi gbé ara òun